mo fẹ́ kí ìkan ẹni tó bá lọ́pọlọ nínú wọn tó ka Quran dáadáa ni mo fẹ́ kó wá dá mi lóhùn question yìí o, torí tá a bá ti pa àjànàkú ká fi owó rẹ̀ tilẹ̀ láàrin oko àwọn ẹranko kéékèèké kò ní jáde wá. Mi ò fi ọmọ kékeré àfáà tí ò lọ́pọlọ o, àgbàlagbà nù yín ni mo fẹ́. Ẹ ti dáràn, èṣù ti wọnú mi fún yín. Ẹ wo gbogbo ènìyàn, ẹ wo lè má dẹ̀ tún gba ẹnu tán báyìí o. Ohun tí mo dẹ̀ ń gbọ́ yìí ó dẹ̀ tún lágbára. Ẹ jọ ṣé skit ní ṣé drama lélẹ̀ àbí real, ṣé lè yí real ṣá àbí bó. Ohun tí mò ń gbọ́ iṣẹ́ ń gbọ́. Ẹ wo máa fi ọ̀rọ̀ bàbá yìí sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́. Ẹ̀yin àfáà ńláńlá ẹ súnmọ́ bí bàbá yìí pè yín níjà o. Ó lóun fẹ́ àwọn àfáà kéékèèké o, àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ àfáà, àwọn àfáà ńláńlá, àwọn olórí ẹlẹ́sìn, àwọn onímọ̀ nímọ̀. Bàbá yìí pè yín o, wọ́n ní kẹ́ kọjá wá kẹ́ wá dáhùn béèrè yìí. Ta ni bàbá yìí? Irú èèyàn wo ni? Ẹ jọ̀ọ́, ta ló mọ bàbá yìí? Irú èèyàn wo ni bàbá yìí jẹ́? Torí bí mo ṣe ń wo bàbá yìí àti ohun tó ń sọ, mo lérò pé mùsùlùmí náà ni bàbá yìí ni. Mo lérò pé àfáà ni, àbí ìwòye tí mò ń wò yìí, àbí kò yé mi tó. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ní òye púpọ̀ tàbí òye kíkún, ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí nínú kọ́mẹ̀ntì yín. Ẹ jẹ́ ká mọ̀ kí nìkan tó ń ṣẹlẹ̀ gan. Ẹ̀yin mùsùlùmí, kí lóhun tó ń ṣẹlẹ̀? Kí lóhun tó ń ṣẹlẹ̀ nínú àjọ mùsùlùmí? Kí lóhun tó ń ṣẹlẹ̀ báyìí? Ó máa ń rúgbó bọ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra o, torí ohun tó ń ṣẹlẹ̀ lákòókò yìí ní àárín àwọn mùsùlùmí ó lágbára. Ọ̀tọ̀ lólórí ẹlẹ́sìn kan tó jáde nínú àwọn mùsùlùmí tó sọ wípé ọmọ ayákelà làwọn. Ìyẹn ti kọjá lọ. Bàbá Ọ̀nà Òdodo TV wọ́n ti dá sí. Àfáà yẹn dẹ̀ ti jáde, ó ti ṣe correction. Ẹlòmínà dẹ̀ ti jáde náà, olórí ẹlẹ́sìn mi náà tún jáde, àfáà náà lòun náà. Ó sọ wípé olórí burúkú wèrè ẹ̀dá ni àwọn táwọn ń kírun fún, táwọn ń ṣàdúrà fún ní mọ́ṣáláṣí, pé wèrè ní gbogbo wọn, pé olórí burúkú ẹ̀dá ni wọ́n. Ẹ̀yin àfáà, ẹ̀yin olórí ẹlẹ́sìn, ẹ̀yin tẹ́ ń fi bẹ̀rù jọ́sìn nínú ìlànà yìí, kí lóhun tó ń ṣẹlẹ̀ gan? Kí lóhun tó ń ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí. Ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ àti ìpèníjà tó mú wá fáwọn mùsùlùmí, àwọn àfáà ńlá, àwọn olórí ẹlẹ́sìn. Ìbéèrè tó béèrè yìí ó ní kán wá dáhùn béèrè yìí. Ta ni bàbá yìí gan? Ìbéèrè mi nìyẹn. Then ẹ̀yin olórí ẹlẹ́sìn, kí ni tó ń ṣẹlẹ̀? So ẹ jẹ́ ká sọ ní comment section. Ẹ ṣé, ẹ bá mi pín fídíò yìí o, ẹ bá mi pín fídíò yìí káwọn èèyàn kí wọ́n rí fídíò yìí kó káàkiri. Yóò dára fún wa, àna Ọlọ́run ní fi wá sílẹ̀. Ẹ ṣé, ó yẹ wá lọ wo fídíò yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà, mo tó ti wá dé o nípa àwọn ọ̀rọ̀ question tẹ́ ń béèrè lọ́wọ́ mi láti inú Quran. Gbogbo yín pátá ẹ lọ mú gègé, iṣẹ́ ti yá, torí èṣù ti rán mi sí àwọn àfáà Nàìjíríà yìí. Gbogbo research wọn pátá ló ti gbélé mi lọ́wọ́. Àfáà káàfáà mi ò fẹ́ mọ bójú tó Nàìjíríà yìí. Èṣù lọ́gá gbogbo wọn, torí mọ̀ jù wọn lọ. Ó ti wá wọnú mi báyìí o. Ó tẹ̀sọ́ pé mi ò gbọ́dọ̀ gbẹ̀bẹ̀, tó mú tí àwọn náà ti gbẹ̀bẹ̀, tí wọn ò ní ẹ̀mí ìdáríjì. Ó ní mi ò gbọ́dọ̀ dáríjì wọn. Ó yá ẹnìkan jáde wá, question ti bẹ̀rẹ̀. Number 1 question. Ṣé Ọlọ́run ló ṣe Kùránì ní? Ìlú wo ni Kùránì ti jábọ́ látọ̀run? Ṣé èèyàn ló kọ? Èèyàn wo ló kọ? Ìlú wo ló wà? Ẹni tó kọ, irú èèyàn wo ló jẹ́? Sábarapá ni àbẹ́ èèyàn gidi? Ó yá, mo fẹ́ kí ìkan ẹni tó bá lọ́pọlọ nínú wọn tó ka Quran dáadáa ni mo fẹ́ kó wá dá mi lóhùn question yìí o, torí tá a bá ti pa àjànàkú ká fi owó rẹ̀ tilẹ̀ láàrin oko àwọn ẹranko kéékèèké kò ní jáde wá. Mi ò fi ọmọ kékeré àfáà tí ò lọ́pọlọ o, àgbàlagbà nù yín ni mo fẹ́. Ẹ ti dáràn, èṣù ti wọnú mi fún yín.